kò sẹ́ni tó lè gbapò rẹ̀ láyé ọmọ kò má sẹ́ni tí mo pè rí tó kọjá àwúrà ọmọ Làbákẹ́ o Mariam Tèmítọ́pẹ́ abiyamọ bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ oníṣẹ́ ńlá kó gbókò tọ́ o happy birthday to you abiyamọ tòótọ́ adúntọ́ ọmọ lọ́jọ́ òkúnlé ọmọ Làbákẹ́ ti kẹ́mọ́ ó ti tọ́mọ ó fọmọ lẹ́kọ̀ọ́ tó yẹ okòrò ṣe bẹ́ẹ̀ ni ṣẹ́gun sí ní àjọ bẹ̀rẹ̀ òjèrè ẹni jọ̀lùbọ̀ ni ó jàmàlà bẹ́ẹ̀ni ẹlẹ́ni ó máa ṣe gbà sí rẹ̀ sí Mariam Tèmítọ́pẹ́ o àwọn ọmọ rẹ̀ náà ní máa kí ọ wọ́n ní kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní kó gbó kó tọ́ o kó máa farúgbó sunkún Àríkẹ́ ni ó máa mi kàn rárá òun máa kẹ́ ẹ ọmọ Làbákẹ́ àkùfẹ́ ni ó máa ṣe fòyà rárá òun máa gẹ̀ ẹ́ gbogbo ọmọ pátápátá nọ́mbà ayọ̀ tó ń bẹ́ dúnú ọmọ Làbákẹ́ kó gbogbo tọ́ ṣé bí wọn lọ́mọ wọn lọ́fà mọ́jọ ọmọ abisujo kọ́ ìyẹ̀rú ọ̀kìnì yẹn ọmọ ìjàkan èyí wọ́n já lọ́fà lọ́jọ́ sí ó sojú ebè ó sojú poro ó sojú àgbélẹ̀yà rárá tìrò bolóko dọ́gba ọlọ́mọ gúnugún tí mo rí tí mo dásà gẹ́gẹ́gẹ́ ọmọ àkàlàmọ̀kò tí mo rí tí mo dásà kẹ̀mbẹ̀kò ọlálọ́mí mo rí tí mo dásà lálọ́bẹ̀ ẹ sì rọra lámì ó bẹ́ẹ̀ bá lámì ẹ má jábí ó gbilẹ̀ lápá mi ó jèrè ìwọ lọmọ pínlẹ láàrin ìkan gbọ́dọ̀ jù kan nílé ọlọ́fà mọ́jọ. Mariam ọmọ Làbákẹ́ Tèmítọ́pẹ́ àṣeyíṣàmọ́dún nínú ọ̀làlá pẹ̀lá láàfin ara ìdùnnú ló ń jà àgbà kó má ṣe wọ́n ẹ̀ Àkànjí Mr. HBT I wish you long life with prosperity you shall live beyond centenary nínú ọ̀làlá abiyamọ tòótọ́ o Àríkẹ́ ló ní máa kí ẹ Sẹ́ríkì olórin ó ní iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.